Dr. Kayode Francis Falodun, we rejoice with you. We jubilate with you. Congratulations on your new age. Daddy, happy birthday to you. Bíbélì ló fìdí rẹ̀ múlẹ̀ wípé ká mọ̀ kéye ọjọ́ orí wa Falodun okú oríire òní o. Dr. Kayode Francis Falodun, happy birthday to you, sir. The president of IRE Ekiti for Christ Ambassador. IRE Ekiti for Christ, Dr. Kayode Francis, you are the lover of all. Aláàánú ènìyàn, oníwà tútù ènìyàn, Dr. Kayode Francis Falodun ni mo wí o. Administrator of all Deeper Life Christian Ministry in the Greater Manchester region, UK. Dr. Kayode Francis Falodun, iṣẹ́ rere tọ́lọ́hun ọba mi fi lé ọ lọ́wọ́ ni kó o mọ̀ ṣe mọ́ dáwọ́ iṣẹ́ rẹ ò dúró. Queen láàfin akéwì àgbáyé, iṣẹ́ tí mò ń jẹ́ kì í ṣe àdájẹ́. Ọlábọ̀dé àti Àjọkẹ́ Fọ́lúsì ni wọ́n ṣàlàyé irú ènìyàn rere tó jẹ́ o. Wọ́n ló tọ́, wọ́n ló yẹ, wọ́n ní Queen láàfin dákun bá wa rojọ́ olóríire fáyékáyé ó gbọ́ o. Dr. Kayode Francis Falodun, ọmọ Ọlọ́run ni ọ́, ọmọ olùgbàlà ilẹ̀, ọmọ Elédùmarè, ọmọ bàbá mi àrí ìró àrá níṣe alákòóso rẹ. Toró ní bàbá rẹ tójú bàbá lọ bàbá ilẹ̀ o, ọmọ àfi màlúù sọdún gbàgbọ́ ni mò ń kí o. Queen láàfin jẹ́ ń wá dé ìlú IRE Ekiti níbi tá a gbé bí ọlọ́mọ. Ìrèmọ̀gún ní ọmọ wùsẹ́, ọmọ wúkọ́ gbìrìngbìrìn lágbẹ̀dẹ. Jẹ́ndélé bàbá tó wá bí ọlọ́mọ gangan ní ìlú IRE. Agboolé Falodun níbi tá a gbé bí bàbá tó tún gbé bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ àbá ẹlẹ́gbẹ́, ọmọ ọ̀run òmò, ọmọ àtòmò ṣọ̀rọ̀, ọmọ arọ́gbàgbàràgbà súlé ọwá, ọmọ ẹ̀kìkọ̀ kókó àdìmúlà, ọ̀ṣọ́rí rẹ̀ bàbá igi, ọmọ ọ̀ṣọ́rọ̀ bàbá òjò. Ọmọ egúrù kan dọ̀dọ̀ ibà kan sí ìkagbàgbà Ìlẹ̀ṣà. Ọmọ egúrú kan dọ̀dọ̀ balẹ̀ ìbákan sí ìmọ̀mọ́rin lọ́bùtún bẹ́bí nílé bàbá rẹ ni. Ọmọ ògùn pẹ̀kẹ̀ lérí ọmọdé ṣègbẹ́ lúdúlúdú ní àṣẹ igbó bí ajá, èmi àpẹja àbá rẹ jẹ́. Ọmọ odò ọ̀rẹ́ abẹnimẹ́mọ́. Ọmọ yíyú ìmẹ́yẹ, ọmọ àkà ìmẹ́yẹ ìràwọ̀. Aya rẹ Àdùnní Esther Falodun, aya rere lóde ọkọ onínúure, obìnrin ènìyàn pàtàkì láwùjọ àti gbogbo àwọn ọmọ rẹ pátápátá. Wọ́n ní kó o bá ṣe yìí tán kó o tún ṣe míì sí i. Àwọn ọmọ rẹ tí wọ́n ní kí n mọ̀ kí ọ bí ológun ẹrú, àwọn náà pé kí n mọ̀ kí ọ bí oníwọ̀fọ̀ ọgbọ̀n. Bọ̀dé àti Àjọkẹ́ Fọ́lúsì wọ́n pé àgọ́ ewu nítọ́rẹ́ o, àdàgbà òun ní tó ń ṣe. Wọ́n ní òjòjò oníṣòwò kó mọ̀ nàjà, wọ́n ní kókó lára ọ̀tá le. Bó o bá ṣe yìí tán kó o tún ṣe míì sí i. Àníkún owó, àníkún òmèrèmèrè lọ́lọ́ọ̀lọ́hùn ọba mi òkè. Dr. Kayode Francis Falodun, ìjọba